Èmi gangan ni bàbá Àṣàkẹ́. Èmi gangan ni bàbá Àṣàkẹ́. Èmi ni bàbá tó bí èmi ni Fatai Ọdúnsì Malo alias Malo. Òun dẹ̀kẹ̀rẹ̀ Ahmed Ọdúnsì ló ń jẹ́ Ọlọ́ládé Àyìndé Babátúndé. Èmi ni bàbá ẹ̀. Èmi tí mo bí mi tí kókó dì mí bí. Ìsàlẹ̀ tó náà mo dẹ̀ bí sí. Èmi mo tọ́ dàgbà èèyàn kọ́kọ́ bá ń tọ́ dàgbà. Bọ̀tù ìgbà tó dípò ṣe kí nínú ráyè tèmi mọ́ mo ti ń pè láti 2022 kò gbé fóònù mi fi sí kò gbé fóònù mi rárá but ó ti sú mi ni mo ṣe fọ́ta síta. nílẹ̀ bí nǹkan kan wòye ni ṣé ó ti tán. Ó ti tán. ìyẹn ní fẹ́ fi nǹkan kan wòye. Dádì ti ti ẹni o lè fi bàbá mi ṣe bàbá o bàbá ti ti ẹni Ọlọ́run á ràn ẹ́ lọ́wọ́ tó máa fi tọ́jú bàbá ẹ̀. Me, I'm not going to go to your mother's matter but you need to do the needful and take care of your family. wómùwómù lòrò ké ìsàlìkó láwà yìí ṣẹ́rí tó ṣẹlẹ̀ yìí ó ti ápùn òun lájẹ́ sọ fún wọn pé wọn lè débí ká má sọ̀rọ̀ àásọ tẹnu wa ẹ̀rí tá máa ń kọrin pàmò ìsàlìkó a ò jó yíyó ìsàlìkó a máa ń kọ́ mọ́rọ̀mọ́ lóbì àjẹdọ́hùn ayé ṣòro wọ́n ní kí ìgbẹ̀yìn lápò wọ́n ní ìgbẹ̀yìn wá ṣẹ́rí pàmò ìsàlìkó láwà ṣẹ́rí ojúlópin àjẹtì ayẹlẹ̀ wà yìí orúkọ tèmi ní Fatai Malo alias Malo Fatai bàbá Ahmed Àyìndé Ọlọ́ládé Ọdúnsì Àṣàkẹ́ mi mọ́ fún Àṣàkẹ́ yẹn ìyẹn lè yẹ nìyẹn Ẹ̀kọ́ lè mọ̀ pé ìní bàbá ẹ̀. orúkọ tèmi sọ ni Ahmed Ọlọ́ládé Àyìndé Ọdúnsì orúkọ ẹ̀ nìyẹn. Orúkọ tó ń lò tó fi ń kọrin òun ni Àṣàkẹ́. Bàtẹ́mi náà ń kọrin Malo làwà làwọn náà lò. Bàtàwọn náà ń kọrin Malo làwà làwọn náà lò. Èmi ṣó ni Bárẹ́ Mustapha Abíọ́dún tí gbogbo ẹ̀yin blọ́gà tẹ̀ ń pè gbogbo ẹ̀ káàkiri. Pé gbogbo nǹkan tá a sọ pé fèkì ni kò jẹ́ fèkì o. Bàbá gbogbo tó bí Àṣàkẹ́ ni láì bàtà rẹ̀. Ìyàwó ẹ̀ tó bímọ fún lélẹ̀. Ó bí sínú àtọwọ̀ ẹ̀lẹ́kùn yẹn sí ẹ̀ lélẹ̀. Tí bàbá ẹ̀ ń tọ́jú àwọn méjèèjì lọ́jọ́ wàyí lọ́jọ́ ń tọ́jú ẹ̀. Yínká TNT, you need to stop all this trash about this man. Gbogbo wa la dàgbẹ́ lámàdàgbà o. Gbogbo ẹni tẹ́ gbàgbọ́ alágbàdúrà pé kọ́mọ tọ́jú wa. And to all men, ẹ gbàdúrà pé atọ́kùnrin àtobìnrin kí ọmọ ní àánú wa lójú. I'm begging you, Ọlọ́ládé Mr. Money. Wale, I'm going to send this thing to you. You know we have talked, and you need to send to Olamide, which we promised him in midnight. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. He should come and do the needful. Even kí gbogbo Nàìjíríà dá 10 billion fún bàbá Ìlérí. If Àṣàkẹ́ should drop 1 million, it's going to make him happier than the money we have donated to him. That is one thing I want you to know. And Quran ti sọ inú Ramadan láwà. Ó ti ní alẹ́ àzá olùzárì. Gbogbo nǹkan tá a bá ṣe láyé ìyá máa jèrè ẹ̀. Ọlọ́ládé, I want you to grow. Which you have grown already, and we need more about it. Almighty Allah will keep on putting you more enough about it. Please take care of your daddy. Malo Fatai. I'm begging you for the sake of Almighty Allah. Malo Fatai, daddy ẹni, kò ṣe daddy ti tèmi o, daddy ti ti ẹni o. O lè fi bàbá mi ṣe bàbá o, bàbá ti ti ẹni. Ọlọ́run á ràn ẹ́ lọ́wọ́ tó máa fi tọ́jú bàbá ẹ̀. Me, I'm not going to go to your mother's matter, but you need to do the needful and take care of your family. Kó má gbọ́pọ̀ sọpọ̀ wípé. Má sọ pé wọ́n sọ pé kinní kan yẹn nínú ìsàlẹ̀ kó yẹ yìí máa rí lé 40 million 50 million tẹ́ máa bí sí bàbá yìí máa fi máa jẹun tó bá mọ̀ pọ̀ fẹ́ tẹ́kì. Gbogbo ìsàlẹ̀ kó dẹ̀ lọ́ọ̀fù ẹ. Àlọ́ọ̀fù á padà lẹ́yìn ẹ o. Má tọ́jú bàbá ẹ. Malo làwà. Wọ́n gbèrè kọ́ púpọ̀ lọ́wọ́ ẹ̀ náà. Gbogbo ibi tí yàn bá ṣiṣẹ́ sí náà ló ti máa ń jẹ o. Mo bẹ̀ nítorí Ọlọ́run. About Zinat, you need to take care of Zinat. Ìyá Zinat. And ìyá Zinat wà ní bíbá. And you are talking about Zinat. The lady said you can go and do DNA test for her. Anybody, if you any partner that can want to pick it, kó lọ ṣe DNA. Kó lè mọ̀ pé ọmọ ẹ̀ if you are doubting it because ọkùnrin máa ń parọ́ pàwọn kọ́dà wọn lọ́mọ. DNA will bring the proof out. Ibi tó bá ti fẹ́ lọ ṣe DNA, ìyá Zinat máa tẹ̀lé ẹ lọ, àwọn fámìlì ẹ̀ máa tẹ̀lé ẹ lọ. Malo náà ló ṣe súná, Malo náà ló ṣe súná ọmọ yẹn. Ọlá bàbá Bèjì, oníṣàkáyà lọ́pìn. Ó ti pa ìlélé lórí, kó tó lè rí ọkọ̀ fẹ́ǹsì ó máa pẹ́. Ẹ jọ̀ọ́ náà, ẹ jọ̀ọ́, you guys should just please now. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, Almighty Allah will help every one of us that want to donate. Láti nǹkan tèmi fẹ́ sọ kò púpọ̀, àmọ́ nǹkan tí n fẹ́ sọ ni pé
gẹ́gẹ́ bí nǹkan tó ń ràn tó ń jà àwọn èrò ẹ̀ káàkiri pé òun ṣe bàbá tó bí Àṣàkẹ́ ṣe bàbá tó bí Ìyàn Malo òun ló bí Fatai Ọdúnsì Malo làwà Ìsàlẹ̀ Èkó làwà yàn nílé bàbá ẹ̀ gbọ̀ngàn làwà òun làwà báyìí orúkọ tèmi ò yípadà Ṣóní Bárẹ̀ Mustapha Abíọ́dún èmi gbọ̀ngàn lọ́nà fi ṣe gàrí tíra bàbá Ìyàn tọ́lọ́run ò fi jẹ́ kó ti dẹni àná o tí nǹkan ti fẹ́ sọ kò jù lọ ẹni tó jẹ́ ìyá ọmọ ẹ̀ tó bí òun ló wà lẹ́gbẹ̀ẹ́ wa yìí òun ni ẹ bá wa ẹ ṣàbà wa sọ fún kó wá bó ṣe máa wá tọ́jú bàbá yìí ò gbọ́dọ̀ kú o bí nǹkan kò gbọ́dọ̀ ṣe o. Malo ẹ̀yin náà dáhùn fún wa jọ Malo làwà orí jẹ́ orí wéré orí tá fi mọ̀ ẹ́ nìyẹn. Ìsàlẹ̀ Èkó ó dàbọ̀ o. Àkórè wá sílé. Onídẹ̀rẹ́ o, onídẹ̀rẹ́ o. Onídẹ̀rẹ́ lọ ṣáájú ó tààjú bọ̀. Ká lówó, ká má mọ̀ sí o. Àkórè wá sílé. Ó bá lé mi. Nìyẹn lé ní o bàbá ẹ̀ ló ń kọ́ Malo làwà ó bá lé mi. Gbogbo olùtó mọ olùjọ tó mọ ọjọ́ bàbá ẹ̀ ló fi jọ. Dáàdì títí ẹni o lè fi bàbá mi ṣe bàbá o bàbá títí ẹni Ọlọ́run á ràn ẹ́ lọ́wọ́ tó máa fi tọ́jú bàbá ẹ̀. Me, I'm not going to go to your mother's matter but you need to do the need and take care of your family. Wómùwómù lòrò òkè Ìsàlẹ̀ Èkó làwà yìí ṣẹ́rí tó ṣẹlẹ̀ yìí ó ti hápùn òun lájẹ́ sọ fún wọn pé wọn lè débi ká má sọ̀rọ̀ à sọ tẹnu wa ẹ̀rí tá a máa ń kọrin pa Ìsàlẹ̀ Èkó a ò jó yíyó Ìsàlẹ̀ Èkó a máa ń kọ́ ọ̀rọ̀mọ̀ lóbì àjẹdọ̀hún ayé ṣòro wọ́n ní bí ìgbẹ̀yìn lápò wọ́n ní ìgbẹ̀yìn wá ṣẹ́rí pàìmáàtì Ìsàlẹ̀ Èkó làwà ṣẹ́rí ojúlópọ̀ àjẹtì ayélẹ̀ wà yìí orúkọ tèmi ní Fatai Malo alias Malo Fatai bàbá Ahmed Àyìnbí Ọlọ́ládé Ọdúnsì Àṣàkẹ́ mi mọ́ fún Àṣàkẹ́ yẹn ìyẹn lè yẹ nìyẹn ẹ̀kọ́ lè mọ̀ pé ìní bàbá ẹ̀ orúkọ tèmi sọ ni Ahmed Ọlọ́ládé Àyìnbí Ọdúnsì orúkọ ẹ̀ nìyẹn orúkọ tó ń lò tó fi ń kọrin òun ní Àṣàkẹ́ ìgbàtẹ́mi náà ń kọrin Malo làwà làwọn náà lò ìgbàtàwọn náà ń kọrin Malo làwà làwọn náà lò èmi Ṣóní Bárẹ̀ Mustapha Abíọ́dún tí gbogbo ẹ̀yin blọ́gà tẹ̀ ń pè gbogbo ẹ̀ káàkiri pé gbogbo nǹkan tá a sọ pé fèkì ni kò jẹ́ fèkì o bàbá gbogbo tó bí Àṣàkẹ́ ní láìpẹ́ àtàwọn ìyàwó ẹ̀ tó bímọ fún lélẹ̀ ó bí sínú àtọwọ̀ ẹ̀lẹ́kùn yẹ̀sì ẹ̀ nílé tí bàbá ẹ̀ ń tọ́jú àwọn méjèèjì lọ́jọ́ wàyí lọ́jọ́ ń tọ́jú ẹ̀ Yinka TNT, you need to stop all this trash about this man. Gbogbo wa la dàgbà la máa dàgbà o. Gbogbo ẹni tẹ́ gbàgbọ́ la gbàdúrà pé kọ́mọ tọ́jú wa. And to all men, ẹ gbàdúrà pé atọ́kùnrin àtobìnrin kí ọmọ ní àánú wa lójú. I'm begging you, Ololade Mr. Money. Wale, I'm going to send this thing to you. You know we have talked, and you need to send to Olamide, which we promised him in midnight. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. He should come and do the needful. Even kí gbogbo Nàìjíríà dá 10 billion fún bàbá Ìlérí. If Àṣàkẹ́ should drop 1 million, it's going to make him happier than the money we have donated to him. That is one thing I want you to know. And Quran ti sọ inú Ramadan láwà. Ó ti ní alẹ́ àzáàrù ìzáàrù. Gbogbo nǹkan tábà ṣe láyé ìyá máa jèrè ẹ̀. Ọlọ́ládé, I want you to grow. Which you have grown already, and we need more about it. Almighty Allah will keep on putting you more enough about it. Please take care of your daddy. Malo Fatai. I'm begging you for the sake of Almighty Allah. Malo Fatai, daddy ẹni, kò ń ṣe daddy ti tèmi o, daddy ti ti ẹni o. O lè fi bàbá mi ṣe bàbá o, bàbá ti ti ẹni. Ọlọ́run á ràn ẹ́ lọ́wọ́ tó máa fi tọ́jú bàbá ẹ̀. Me, I'm not going to go to your mother's matter, but you need to do the needful and take care of your family. Kó má gbọ́pọ̀ sọpọ̀ wípé. Má sọ pé wọ́n sọ pé kinní kan yẹn nínú Ìsàlẹ̀ Èkó yẹn yìí máa rí lé 40 million 50 million tẹ́ máa bíìlì sí bàbá yìí máa fi máa jẹun tó bá mọ̀ pọ̀ fẹ́ tẹ́kì. Gbogbo Ìsàlẹ̀ Èkó dẹ̀ lọ́ọ̀fù ẹ. Àlọ́ọ̀fù á padà lẹ́yìn ẹ o. Bàtọ́jú bàbá ẹ. Orúkọ bàbá ẹ̀ sí kọ́ máa fi rẹ́ǹtì yẹn jẹun. Malo làwà. Wọ́n gbèrè kọ́ púpọ̀ lọ́wọ́ ẹ̀ náà. Gbogbo ibi tí yàn bá ṣiṣẹ́ sí náà ló ti máa ń jẹun.
mo bẹ̀ nítorí Ọlọ́run about Zinat, you need to take care of Zinat. Ìyá Zinat. And ìyá Zinat wà ní bíbá and you are talking about Zinat. The lady said you can go and do DNA test for her. Anybody, if you any father that can want to pick it, kó lọ ṣe DNA. Kó lè mọ̀ pé ọmọ ẹ̀ if you are doubting it because ọkùnrin máa ń parọ́ pọ̀ àwọn kọ́dà wọn lọ́mọ. DNA will bring the proof out. Ibi tó bá ti fẹ́ lọ ṣe DNA, ìyá Zinat máa tẹ̀lé ẹ lọ, àwọn fámìlì ẹ̀ máa tẹ̀lé ẹ lọ. Malo náà ló ṣe súná ọmọ yẹn. Ọlá bàbá Adéjì onísàkáyà lọ́pẹ́. Ó ti pa ìlélẹ́ lórí kó tó lè rí ọkọ̀ fẹ́ǹsì ó máa pẹ́. Ẹ jọ̀ọ́ náà, ẹ jọ̀ọ́ you guys should just please now. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, Almighty Allah will help every one of us that want to donate. Láti nǹkan tèmi fẹ́ sọ kò púpọ̀ àmọ́ nǹkan tí n fẹ́ sọ ni pé gẹ́gẹ́ bí nǹkan tó ń ràn tó ń jà ràn ìròyìn káàkiri pé òun ṣe bàbá tó bí Àṣàkẹ́ bàbá tó bí ni ó máa ń lò òun ló bí Fatai ọdún sì máa ń lò láwà ìsàlẹ̀ kó láwà yín nílé bàbá ẹ̀ gangan láwà òun láwà báyìí orúkọ tèmi ò yípadà Ṣóní Bárẹ̀ Mustapha Abiodun èmi gangan lọ́nà fi ṣe gàrí tíra bàbá yìí tọ́lọ́hún ò fi jẹ́ kó ti jẹ ní àná o tó nǹkan ti fẹ́ sọ kò gbìyànjú ẹni tó yẹ ìyá ọmọ ẹ̀ tó Ìyá Zinat ni òun ló wà lẹ́gbẹ̀ẹ́ wa ó dẹ̀ tọ́jú bàbá ẹ̀. òun ni ẹ ṣàbá wa sọ fún kó wá bó ṣe máa tọ́jú bàbá yìí ò gbọ́dọ̀ kú nípa kó gbọ́dọ̀ ṣe o. Malo ẹ̀yìn ẹ̀dárin fún wa jọ Malo làwà oríṣẹ́ oríwéré tó tá fi mọ̀ ẹ́ nìyẹn. Bọ́ọ̀sì o. Ìsàlẹ̀ kó o dàbọ̀ o. Àkórè wá sílé. Onídẹ̀rẹ́ o, onídẹ̀rẹ́ o. Onídẹ̀rẹ́ lọ ṣàjò tàjò bọ̀. Ká lówó, ká má mọ̀ sí o. Àkórè wá sílé. Ó bá lómi. Malo làwà, ó bá lómi. Gbogbo olùtọ́ mọ́ olùjọ́ tó mọ́ ọjọ́ bàbá ẹ̀ ló fi jọ.